ẹ wo ọmọbìnrin obìnrin tí àwọn agéńdé Ọlọ́run mẹ́rin bí márùn tí wọ́n ní àwọn àáfàá wọn tó ń to ẹgbà sí lára. Obìnrin ni o, ibi tá ẹ ti ń ná yẹn ẹ tí ẹ wò wípé tẹ̀mí bá lọ bọ́ lára nǹkan. Ṣé rí èèyàn tó wà lórí ẹnìkan? Ṣé rí wọn jẹ́ kó dìde o. Ṣé rí báwo ni èèyàn ṣe máa lu èèyàn tó yìí? Muyideen mọ́ ṣe máa wò wọ́n á lu. Ṣé o mọ nǹkan kan tí wọ́n ṣe ní lè lù ẹ́ torí wípé ọ̀rọ̀ tiẹ̀ wà ní social media? Ọlá nǹkan tó máa jẹ lọ́dọ̀ wọn nìyẹn. Torí wípé ó jọ mọ́ nǹkan tá à ń tírìtì lọ́wọ́ lọ́rọ̀ àgbàlá lèmi náà ṣe bá yín gbé wá. Àwọn ẹni need justice for this ọmọlékéwú wọ́n nìyẹn. Especially obìnrin tó wà láàrin wọn. Ẹ wo bí wọ́n ṣe ń kó bítì fún ọmọbìnrin yẹn. Ọmọ yẹn need justice. Tẹ́ ẹ bá mútu ayé yín máa bàjẹ́ ni. Bẹ́ẹ̀ bá dákẹ́ tẹ́ ẹ jà fún àwọn ẹni yìí, ẹ̀yin ajàjàngbara olórí burúkú. Bẹ́ẹ̀ bá dákẹ́ tẹ́ ẹ jà fún wọn, ayé yín máa bàjẹ́ ni. Orí yín burú. Torí nǹkan tẹ́ ẹ jà fún petition 4. Ihun tẹ́ ẹ fẹ́ olórí burúkú nìyí o. Ihun tẹ́ ẹ fẹ́ lọ kó mà sí torí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ihun tẹ́ ẹ fẹ́ kú torí ẹ̀. Òun ló ṣẹlẹ̀ ní gímú ilẹ̀ rí nǹkan kan ṣe sí i o. Òun ló rá mọ́ yín lọ́wọ́ tẹ́ ẹ̀ rí nǹkan kan ṣe sí i o. Ẹ jọ justice for this ọmọlékéwú. Ẹ bá wa wá ìyanjú sí ọ̀rọ̀ ẹ jọ àwọn ọmọ yìí ní ìdí ẹ̀kú yín. Ẹ jọ o kò gbọ́dọ̀ jẹ́ Muyideen nìkan. Ẹ wò wọ́n àwọn olórí burúkú ṣé báìbù náà gbé dání? Ẹ jọ ṣé fìlà àdúrà ni wọ́n dé sórí? Kí leléyìí? Kí ló wà lórí wọn yìí? Akẹ̀tẹ̀ bíi fìlà kọ́ ló wà lórí wọn yìí. Ṣé fìlà àdúrà náà gbé sórí? Ṣé gámẹ́ǹtì náà wọ̀? Orí yín ti burú o ẹ̀yin justice for awòràwọ̀. Ẹ wo adúrú ẹgbà tí eléyìí kó dání tó dẹ̀ na obìnrin. Ẹ jọ ṣó tó bá jẹ́ ìyàwó ẹ̀ tàbí tó bá jẹ́ second born lé wọn àbí tó bá jẹ́ ọmọ bíbí ìyá ẹ̀ ṣé á gbàdúrà á dẹ̀ máa lajú kalẹ̀ á dẹ̀ máa wò wọ́n bí wọ́n ṣe ń na ọmọ yìí bọ́n ṣe ń nà wọ́n nínàkúnà yìí á dẹ̀ máa wò wọ́n á dẹ̀ máa nà bẹ́ẹ̀. Ẹ wo bọ́n ṣe lù wọ́n ṣé lèyí dáa? Ṣẹ́yìn Muyideen tó yìí Alhaji Oriyomi Hamzat ẹ máa bọ̀ o. Bàbá Folorunsho ẹ máa bọ̀. A ní ìdí yín bí ẹwọ ẹ̀yìn wọn ẹ wò. Ṣé yẹn dà? Ṣé yẹn dà ṣe ẹ ti rẹ́yìn wọn? Ajigini arìngini wọnú ọjà. Ẹ bọ́n sí bí ẹ̀yin la nídìí. I need the justice fáwọn ẹni yìí. Ṣó jalè ni? I don't get it. Ṣé àwọn ẹni yìí jalè ni? Wọ́n lọ sí birthday. And so tọ́n bá tiẹ̀ wá mú wọn tí ń kọ́ ṣe bá wọn lọ lára wọn. Ṣe bá wọn lọ lẹ́nu wọn. Ṣe bá wọn náà máa ṣubú sí gọ́tà bíi Muyideen. Ṣe bá wọn náà láyé wọn. Tọ́n bá mú wọn tí yẹn ń kán kí ló kàn títí yín. Ẹ wá mú àwọn ẹni yìí. Ẹ lù wọ́n bí ẹni tó fẹ́ pa wọ́n. Ẹ lù wọ́n bí pé kán kú lójú ẹsẹ̀. Ẹnì kọ̀ọ̀kan sì tó àtòrí tó tó bí mẹ́wàá lọ́wọ́. Lórí pẹ̀lú yàn torí pọ́n lọ sí birthday wọ́n mú yúgọ̀t. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀ṣẹ̀ mélòó là ń ṣẹ̀ lójúmọ́? Ẹ mọyì ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ lójúmọ́ ni tádá ni wáyé ń dáríjì wá. Tádá ni wáyé ń dáríjì wá. Ẹ mọyì ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ ni. Ṣé ẹ mọyì ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ lójúmọ́ ni ṣọlọ́run ọba ti lù wá pa báyìí rí ni? Ṣé ó ti sọ pé torí ipá àṣẹ o ká má mí mọ́? Àwọ̀ ọmọ àwa ara wa. Bẹ́ẹ̀ ni slavery gan ni. Àwa ara wa ládẹ̀ ń ṣera wa yánmayànma. A dẹ̀ ń ṣèkà fúnra wa nígbà tí èèyàn kọ̀ọ̀kan kó àtòrí bíi mẹ́wàá dání ẹ̀dẹ̀ lù sára ènìyàn kan. Ẹ̀dẹ̀ lù non-stop bẹ́lẹ̀ yìí bá ń fi sí ilé a máa fi sí bẹ́lẹ̀ yìí bá ń fi sí ilé a máa lù. Kí ló dé? Bó ṣe bẹ́ẹ̀ ṣe ń lù wọ́n yẹn
kó dẹ̀ ṣe wẹ̀ kó dẹ̀ kú. Kí lẹ fẹ́ sọ? Kí lẹ fẹ́ sọ? Ẹ rí petition kẹ́ kọ sílẹ̀ yìí pé no kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin wa. Ẹ rí mọ́sálásí yẹn kẹ́ kọ petition sí kẹ́ ti pa pé ó gbọ́dọ̀ gbèrí mọ́, wọn gbọ́dọ̀ gbọ́ mọ́sálásí yẹn mọ́. Ẹ rí gbogbo àwọn tó ṣiṣẹ́ burúkú yìí kẹ́ dà wọ́n sẹ́wọ̀n pé rọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀, eléyìí pọ̀ jù. Ẹ̀yin ò rí àbí wọ́n ti gé yín létí lọ, etí yín ti dàbí olórí burúkú etí. Ẹ̀yin ò rí nǹkan kan àbí ojú yín ti fọ́, ẹ lè rí nǹkan kan mọ́ láéláé, orí yín burú. Èyí tí ò bá yẹ kẹ́ lẹ̀dí mọ́yàn, èyí tẹ́ bá fẹ́ jìjà lára, èyí tẹ́ bá fẹ́ jìjà tẹ̀m̀bẹ̀lẹ̀kú, èyí tẹ́ bá fẹ́ jìjà orogún òwò, ṣó kò bá wá ń di ẹ̀ ni ṣóun ló kọ́kọ́ dé ni. Aṣáájú ẹ̀ débí, ọmọ Ìbàdàn ni mí kò kí ń ṣọmọ Ìbàdàn, ọmọ ọgbà ni mí kò kí ń ṣọmọ àwo. Mo ṣáájú ẹ̀ bẹ̀rẹ̀, ó ti ṣebí iṣẹ́ ìránṣẹ́ ló ń ṣe, kí ló kàn pẹ̀lú mútamúta àwọn olórí burúkú, kí ló kàn pẹ̀lú 999 mílíọ̀n láyé ń sọ. Ọmọ yìí bá ń gbé ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o. Màmá ẹ máa kí wọn kan ṣe, màmá ẹ máa ṣàdúrà, màmá ẹ máa bẹ̀ wọ́n, ẹ ní kúkú òjijì, ẹ ṣé mo dúpẹ́ o. Bá ń gbé ọmọ yìí, bá ń gbé àtàwọn alápàpín, orí yín burú bí eégún tó ń léwèrè. Àwọn alápàpín tá à ní gbọ́ nǹkan kan àkọ́gbọ́ ọmọ yìí nídìí 3 million. Ẹ ṣé o, wọ́n ti ń contribute, ẹ ṣé o, ó sì kùn díẹ̀, ànímọye ajá, ànímọye tó kù lé, ànímọ bó ṣe lọ, gbogbo ẹ̀ máa rá máa yé ni. Ìtara ẹ̀ ló ń pa gbogbo yín. Mo sọ kíní kan, mo níwẹ̀ ẹ̀jà fún eyín yọyín olórí burúkú àsùn gínígíní wọnú mọ́sálásí, kò sí kankan nínú yín tó jà fún. Ẹ ń jà àjára yín ni, ẹ bá ń tàgì Ajigini Arigini wọ̀yà, ẹ bá ń tàgì gbogbo wọn. Wọ́n ní ìdí láti ṣiṣẹ́ lórí eléyìí, kò ń ṣorí mú ìdí nìkan. Since tẹ́ ti jáde pé ẹ fẹ́ máa jà fún ẹ̀tọ́ ọmọ ìlú, ẹni tán bá fìyà jẹ, ẹ jọ̀ọ́, wọ́n fìyà jẹ arábìnrin àtàrákùnrin yìí náà, ẹ jà fún wọn. Ẹ má wò pé mo bú yín sáàrin ẹ ṣe needful, ẹ ṣe normal thing. Ṣé gbọ́? Ẹ ṣe normal thing lórí ẹ jà fún àwọn ẹni, kò sígbà téèyàn ò lè gbé kéèsì. Bí kéèsì jẹ́ kéèsì 100 years, ẹ lè gbé dìde nígbà tó bá wù yín. Ẹ lè gbé dìde pé a rí nǹkan báyìí online, a dẹ̀ rí pé kò tọ́ tó, kò yẹ, ó bùkún kò ṣe nǹkan tó bójú mu. Ẹ wá mọ́sálásí wọn lọ, Ìlọrin náà wà. Ẹ wá mọ́sálásí wọn lọ, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ láàbù yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá wa kó ògbó wọn, ẹ gbára wọn, ẹ tì wọ́n mọ́lé, ẹ má fi wọ́n lẹ̀ o, torí olórí burúkú nìyí. Ẹ ní jẹ́ ṣe títí yín bẹ̀ torí pé ó ti rámọ́ yín lọ́wọ́, ẹ máa fọwọ́ bù jẹ ni. Ẹ ní ṣe títí yín bẹ̀. Àìmọye ìgbà ṣé Ajigini Arigini máa sọ pé òun ò lọ́mọ ọjọ́ ẹ̀rì, ẹ lu àwọn ọmọ mọ́sálásí rí, ẹ lu ọmọ ilé kéwú yín rí, dey play ibẹ̀ ní kẹ́ jókòó sí. Àbá Alfa Folorunsho ni wọ́n ṣe kankan fáwọn ọmọṣẹ́ àwọn ọmọ ilé kéwú wọn rí. Àbí bàbá Hamzat ni wọ́n ṣe rí. Bẹ́ẹ̀ bá náà wọn èpè ribiti tẹ́ gbé wọn ṣe ń social media ńkọ́, èpè kàbìtì tẹ́ ẹ rọ́lé wọn lórí nígbà tẹ́ dé láti Mẹ́kà àbí àmúra tẹ́ ẹ lọ tẹ́ ẹ wọ white báyìí níta ìtàlẹ̀ ti ṣe ní last year. Èpè níra yìí, èpè ribiti lẹ́ rọ́lé wọn lórí báyìí. Ṣé ìyẹn gan ojú kẹ́ ẹ lù wọn lọ? Ìyẹn gan ojú kẹ́ gbá wọn létí lọ? Èpè kí náà mọ̀ tó wà lórí àwọn yín, kí náà mọ̀ tẹ́ ń tọ́lá kẹ́ tó bọ́ta, kẹ́ tó wá síwájú ẹgbẹ́ni síwájú gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ yín, kí la mọ̀ tẹ́ ń tọ́lá tẹ́ ẹ̀rọ wọn lépè bí ẹni pé ayé fẹ́ parẹ́ láti ẹ̀ lè ṣe. Gbogbo wa nìdí wa rùn, gbogbo wa la ní kọ́lọ́fín one way or the other, gbogbo wa là ń tẹ́sí àwọn ọmọọṣẹ́ wa mọ́lẹ̀, gbogbo wa là ń ṣe bí ọ̀gá.
ṣùgbọ́n tí kankan bá ti wá ṣe kíní báyìí ẹ máa ràn yín mọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe mẹ́rin mọ́ ọ̀ràn bẹ́ẹ̀ ṣe ràn yín mọ́ tọ̀dọ̀ Muyideen ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èmi bẹ̀yìn ni ẹ bá ràn yín mọ́ tàwọn ènìyàn náà ẹ jọ̀ọ́ ẹ̀yin olórí burúkú sàbàlá kẹ̀kẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá wà ràn yín mọ́ ẹ má sùn o aláwòrò ní forun sóyin lójú lágbára Ọlọ́run ẹ ní rọrùn sùn ẹ má sùn ẹ jọ̀ọ́ mo bá tẹ ẹ bá rí dáadáa báyìí máa tún bá yín tún gbé sórí péèjì mi ẹ máa rí dáadáa ń bẹ ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ẹ má wò pé mo bú yín sáàrin ẹ bá wa gbé ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣiṣẹ́ lórí nínà yìí ti pọ̀ jù eléyìí ó ti pọ̀ jù wọn gbọ́dọ̀ ná mú ẹ̀dá èèyàn báyìí ṣé ẹ fẹ́ pa wọn ni ẹ̀yin Muyideen òrì báyìí olórí burúkú eléyìí burúkú fẹ̀yìn mú ṣùfètè gbẹ̀wà ẹ jẹ́ ń lọ tẹ́ẹ̀sì mu ẹ̀sìn ìsìláàmù wò mo mọ̀ páwọn ò ṣe 419 lórí burúkú ààrẹ ọ̀hún ti 419 yẹn báyìí ilé ẹ̀ náà retí kó o tà wọ́n rí i pé kò sọ bọ̀bọ̀ fún ẹ lórí ilé orí wọ́n ti yí ẹ lágòdànù ó yá ẹ wòran ẹ wo ẹgbà tá dúró ẹgbà tẹ́lẹ̀ yìí kó dání wọn ò lè nà ìyàwó wọn bẹ́ẹ̀ o wọn ò lè nà ọmọ wọn bẹ́ẹ̀ o ẹ wo ọmọbìnrin lèèyàn ń nà nínàkúnà báyìí obìnrin eléyìí pọ̀ kí ló ẹ tiẹ̀ rí àgbàlagbà lẹ́ni yìí àgbàlagbà ni obìnrin tó ń nà kùnà yìí ṣẹ́rí ẹ wo ẹ̀yìn wọn Jesus ẹ wo bó ṣe nà wọ́n ẹ wo bó ṣe nà wọ́n ẹ wo ẹ̀yìn bọ̀bọ́ yẹn bó ṣe bẹ́ ẹ wo ọrùn ẹ̀ bó ṣe bẹ́ ẹ wòran ẹ jẹ́ tún bá yín sùn síwájú díẹ̀ sí bóyá ẹ rí dáadáa dádì Hamzat ẹ jọ̀ọ́ torí Ọlọ́run your attention is needed here ẹ jọ̀ọ́ eléyìí pọ̀ ẹ wò ṣẹ́rí ẹ wo ọrùn sọ́run Muyideen ìbẹ́ báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá ń pè wọlé sọ́run Muyideen ìbẹ́ báyìí sọ́run Muyideen ìbẹ́ báyìí ẹ jọ̀ọ́ ayé olórí burúkú sàbàlá kẹ̀kẹ́ ẹ bá wa gbélé yẹ bá wa treat ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má bá yín gbé síbẹ̀ ẹ bá wa gbé kẹ́ bá wa treat kéèsì náà ẹ bá wa petition bí tó ti ṣẹlẹ̀ Ìlọrin ló ti ṣẹlẹ̀ àwọn tó ṣiṣẹ́ yẹ bá wa kó wọn kò sígbà tí èèyàn ò lè ṣiṣẹ́ kò sígbà tí èèyàn ò lè lọ gbé kéèsì kò sí àwọn ẹni yóò tí ì rí justice wọ́n ní rí justice dádì Hamzat ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ilé nílé iṣẹ́ rédíò àbáláyé àbí kí ló ń pè kí ni oríkọ rédíò wọn kọ́kọ́rọ́ alátẹ ẹ̀yin lẹ ní àgídìgbò ẹ jọ̀ọ́ ẹ bá wa lo station yín kẹ́ bá wa fi jà fáwọn ẹni Ajigini ẹ jọ̀ọ́ a ní ìdí yín o hello sir. Hello ma, ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ sà. Ẹ kú ètò ma. Yes sir. Lágbára Ọlọ́run ma, àdúrà yẹn á gba ẹ̀ ní rí wàhálà. Àmì Ọlọ́run ọba. Àgídìgbò 88 FM. Ẹ ní fi ojú wọn ṣiṣẹ́ kẹfọ́ ẹ̀yìn wọ́n dá lórúkọ Jésù ma. Àmì Ọlọ́run. Eléyìí lágbára o. Ṣé rí àwọn àǹfààní yẹn kọ́lọ́run kó ṣàánú ni. Irú eléyìí òun ò ní rí ṣé mọ̀ pé àáfà ẹgbẹ́ wọn ló ń ṣe. Èmi máa bá wọn gbé wa tán á tiẹ̀ tí wọ́n rí àbọ̀n tí mi ni àbọ̀n lè mọ péjì mi ni. Tó bá jẹ́ pé bí pásítọ̀ kan ló ṣe tàbí babaláwo kan ló ṣe. Wọ́n á ti gbé e. Irú yín kọ́ lẹ máa sọ á ti máa jà ràn. Torí nǹkan ti ṣẹlẹ̀ ń sìn ó lè jẹ́ bí ìkẹta jẹ ló ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ ti rí. Mo máa tuntun bá wọn tún gbé sórí péjì. Alábòsí pátápátá iná ni wọ́n. Ṣé rí tó bá yẹ pé bí Nàìjíríà ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Tá a bá rí ẹnìkan tàbí àwọn kan tó jẹ́ bí ìjàgbara wọ́n lè dìde fún àwọn ọmọ yẹn nìkan lókun. Àwọn àáfàá ẹgbẹ́ wọn àbòsí ni wọ́n máa ṣe. Lẹ́yìn àáfàá ojú nìkan ló lè sọ̀rọ̀ tí yẹn bá dẹ̀ sọ̀rọ̀ wọ́n lè pè é kò rí bẹ́ẹ̀ wọ́n lè pè kíní kan bàbá rẹ̀ tí ó ń ṣàfà tó bá lè dìde takò wọ́n nìkan náà aráàlú nìkan ló kù. tó yẹ pé àwọn ọmọ wọn fúnra wọn làwọn èèyàn ṣe báyìí irú ìgbésẹ̀ ni wọ́n fẹ́ gbé. Ṣán gbọ́dọ̀ ṣọmọ Ajigini báyìí
kọ́ máa ti kó wọn àwọn tó mọ̀ yànrán lẹ́wọ̀n. ní ìjọ ọ̀pọ̀ tí wọ́n gàwó tóun báyìí sórójú ayé wọn ò ṣe báyìí o ìjọba gangan lára fúnra wọn wọ́n sáré bẹ́yìn àwọn ìṣeré ìjọba gangan lẹ́kùn jìbìtì sọ̀rọ̀ yìí pé irú àfa ò lè lẹ́yìn ọmọọṣẹ́ ẹ̀tọ́ ní ẹ̀gbọ́gbó kí ló dé ayé ti pọ̀ jù ó ti wọ̀ mi ò tí ẹ̀ mọ̀ nǹkan tó mo lè sọ ni ó ti wọ̀ ó ṣe pé ìdájọ́ òdodo ó wáyé lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run ẹ ṣeun bàbá mi ẹ ṣe o bẹ́ẹ̀ bá lẹ̀ ní rí irọ́ lẹ̀ pa ẹ máa rí tipátipá ti kúkú lẹ máa fi rí eléyìí o ojoojúmọ́ ni màmá bá yín polongo ẹ̀ sórí péjì mi ojoojúmọ́ ni màá fẹ́ tààgì yín kú ẹ máa rí kò sígbà téèyàn ò lè pè kéèsì kò sí pégbà kan lèèyàn ò lè jà fún ẹ̀tọ́ ẹ̀ kò sígbà téèyàn ò lè jà fún ẹ̀gbọ́n ẹ̀. Mo máa bá wọn gbé síta mo máa bá wọn tún gbé síta kò sígbà téèyàn ò lè jà fún ẹ̀tọ́ ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa jà fún ẹ̀tọ́ àwọn ẹni yìí eléyìí pọ̀ it's too much it's plenty ó pọ̀ yẹn ohun ni abẹ́ ẹ̀gbọ́n ni. àwọn fóònù mú lọ skul jàre wọn mọ̀wé ìkẹlú gọọtì àwọn fásitì láwọn ọmọlẹkẹ wọn ti ìkẹlú gọọtì bẹ́ẹ̀ dé náà lọ òun ò ṣe ju léyìn lọ wọn lọ bẹ́ẹ̀ dé ni o kí sàṣìkò léke wọn jáde léke ó tán èèyàn kan ṣe bẹ́ẹ̀ dé àdẹsàdúrà àdẹ lọ celebrate lẹ́yìn ìgbà àwọn bẹ́ẹ̀ dé náà lọ. jíjẹ́ ẹni pé mi ìrírú eléyìí rí láì ṣe Boko Haram. Initiative human rights Muideen initiative ẹ bọ́ síbí ọ̀rọ̀ kan yìí ẹ bọ́ síbí ẹ̀yin oní human rights olórí burúkú human rights abẹ́lé ẹ bọ́ síbí àwọn ọmọ yìí nídìí justice àwọn ẹni yìí wọ́n nídìí justice gidi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa look into this matter ẹ jọ̀ọ́ torí Ọlọ́run à ń bẹ̀ yín ni ẹ ní ṣọ́kú ẹ bá wa wò bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ ṣọ́kú kẹ́ ẹ ṣọ́kú dànù ẹ bá wa wò ẹ má rí pé torí pé ó ti rá mọ́ yín lọ́wọ́ ẹ bá wa wo mátà yìí dáadáa ẹ bá wa àwọn ẹni yìí sẹ ó yẹ kán gba justice mọ́sálásí wọn Ìlọrin ló ti ṣẹlẹ̀ ẹ lọ tì í pa àwọn ẹni tó ṣiṣẹ́ yìí ẹ lọ kó wọn ẹ má nítorí Muideen ṣẹgbọ́ Muideen kò kàwé kò kọ́ṣẹ́ ológo ògo orí burúkú ògo ọ̀tẹ̀lẹ́jọ ní àwọn ológo wèrè ògo òṣì ògo abatẹnijẹ́ ògo arìntọmọ ọlọ́mọ bàjẹ́ òun lògo wèrè tẹ gbélé Muideen lọ́wọ́ ẹ tí ẹ túbọ̀ gbogbo ẹ̀jẹ̀ sí ni ògo POS olórí burúkú lọmọ yìí o látògo káṣájà ògo ilé kíkọ́ ògo ìyàwó ògo gbá ẹ wá gbà gbogbo ògo yẹn dànù ẹ wá gbé ògo alábàárù lé lọ́wọ́ ògo ayọ̀ ògo òṣùkà from there ẹ wá gbé ògo ràlẹ̀ràlẹ̀ lọ kó ọjà lé lọ́wọ́ láti ibẹ̀ ẹ tún ṣe kí ni ògo self-con tó wà ẹ gbà kó ẹ wá gbé lọ sí ògo tenant ògo yàrá kan bàrámù ìdí iṣẹ́ ti ṣe tán bẹ̀ yẹn ni bàánúrù ṣẹ́ ok ẹ ti yàgbẹ́ tán ìgbẹ́ ń gbọ̀n mi èmi náà mo fẹ́ ṣe gáàní ṣe ti ṣe tán bẹ̀ yẹn ta ló wà ń bedroom mo fẹ́ jáde àǹtí Káfílà ẹjọ́ tó ẹ bá mi wẹ̀ kíákíá olórí burúkú ògo tó gbélé ẹ lọ́wọ́ nìyẹn ògo àbálò ògo àjọlò ó mọ̀ pé wọ́n nìkan ló ní ògo tẹ́ẹ̀tẹ́lẹ̀ nù yàrá ẹ̀ ògo àjọpín ògo àpapín ológo yẹ́lò pọ̀pọ̀ ológo tó Àrígìní ló ológo ògo wèrè náà gbélé ẹ lọ́wọ́ sí wọ́n ti gba ìtó wà lọ́wọ́ ẹ dànù wọ́n ti gbé ògo yàrá kan lé ẹ lọ́wọ́ kò tẹ́ ò tí ẹ lè máa lo irú tọ́lẹ̀tì wò lè fẹ́ lò mẹ́yìn ẹ lè lo water closet pit ni
kí ló dé ẹ má gbé póòsì bẹ́ẹ̀ ẹ má gbé pó ọmọ sẹ́yìn wíńdò mi no mi ìgbà ẹ má ẹ ní kọ́ ọmọ yín súnmọ́ bí apá ẹ má gbé pó ìyàgbẹ́ sí ìbàyí àwọn ògo tó gbélé ẹ lọ́wọ́ nìyẹn àwọn ògo tí wọ́n ti múná dé wọ́n ti gbògo sólà lọ́wọ́ ẹ wọ́n gbògo jẹnẹrétọ̀ ìgbà ọdún ma Abrahamu ìdè ṣe bẹ́ẹ̀ yẹn ò jáde àwọn nepa máa tó dé ẹgbà àwọn ìwé nepa lélẹ̀ nepa bì lélẹ̀ ẹjọ́ táwọn nepa bá dé ẹ bá wa mú fún àwọn owó tọ̀dọ̀ wa lé so àwọn ògo wèrè tán gbélé ẹ lọ́wọ́ ògo lórí burúkú tán gbélé ẹ lọ́wọ́ nìyẹn àwọn ògo wèrè wọ́n wá ṣe bàbá ń bari ẹ̀ wọ́n wá gbógó pos lé lọ́wọ́ báyìí pé ó yá gbà tipá ti kúkú ló máa fi gba pos o wọ́n wá gbógun ẹ̀ lé lọ́wọ́ àlẹ́ ń ṣe mo rò bóyá wọ́n náà já ṣọ́ọ̀bù mẹ́ta fún àgbègbè tí mo rí ẹ láàrin pé olórí burúkú ṣọ́ọ̀bù ò tiẹ̀ kù olórí burúkú ọmọ ògo òfòtò gbélé ẹ lọ́wọ́ nìyẹn ò lógo ẹjọ́ ẹ̀yin agbógo burúkú fún yàn ẹ bọ́ síbí a ní ìdí yín Ajigini Arigini ẹ má wò pé mò ń bú yín ẹ má wò pé mò ń bú yín ẹjọ́ a ní ìdí yín bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀kọ́ máa tútù bá yín gbé wá máa tútù gbé padà wà sórí péjì ẹ máa rí lọ́rùn ọyàn ògo rainbow ògo lórí burúkú. ẹ ṣe obìnrin báyìí Ajigini ò ní wọ́n ṣán lè ṣèyàwó Ajigini tàbọ̀ ọmọ Ajigini báyìí kó má ti fòyìnbó kọ gbogbo ẹ̀ pé ó yá kirikiri yá ṣán lè ṣe ògo ọmọ kí lórí ń jẹ ọmọ Fọlọ́runṣọ́ báyìí àbọ̀n lè ṣe ọmọ dadi Hamzat báyìí kan àbíyàwó wọn kọ́ má ti ní wọ́n á sì máa lọ jó sopi kirikiri jó sopi tipẹ́tipẹ́ ṣùgbọ́n ẹ múùtù torí pé ó ti dọ́dọ̀ yín ló súnmọ́ àbí ọ̀dọ̀ yín ló yí mọ́ yín lọ́wọ́. ṣẹ́ẹ̀rì kéèyàn na ọmọbìnrin nínàkúnà báyìí ó ṣó pé ọmọbìnrin yóò ti ṣó ara títí ẹ o ṣẹ́ẹ̀rì pé àwọn ọkùnrin ló ṣó ara tiwọn ẹ wo gbogbo ara wọn ẹ wo nǹkan ṣé lè dáa ẹ wo bó ṣe bẹ́ wọn lọ́rùn ẹ wo bó ṣe Arigini wọ̀yà ó yá bọ́ síbí ọ̀rọ̀ kun ẹ bọ́ síbí o Fọlọ́runṣọ́ ẹ bọ́ síbí o ó yá ó kàn yín mú ìdí ìfẹ́yín mú ṣùfẹ́ ètè gbẹ̀wà ó yá ó kun ẹ olórí burúkú bọ́ síbí ẹ mọ ẹ ṣàwọn ẹni ẹlẹ́ni ẹ wò ẹ̀yìn wọn ṣé lè dá àwọn tó wà ń bẹ̀ gan ń pariwo ṣé lè dá wọn ti bẹ́ wọn lẹ́rùn wọ́n ti fàdà pa wọ́n ti fàdà ṣá wọn ní gbogbo ọrùn àwọn olórí burúkú àfà ẹ̀yin wèrè táyé yín ò ní mú yes ó máa bẹ́ńṣán fún yín ní orí yín burú ẹ bá wà mú justice fáwọn ẹni yẹn jọ torí Ọlọ́run wọ́n nílò ìrànlọ́wọ́ yín eléyìí pọ̀ ẹ má wò pé torí ipò yìí mọ́ yín lọ́wọ́ gbogbo ẹ̀yin ajìjàgbara àparapọ̀ olórí burúkú ẹ jọ torí Ọlọ́run a ní ìdí yín bí a ní ìdí ẹnájì yín ẹ má wéèsì ẹnájì yín ẹ má wéèsì ẹ mọ́ ẹ má wéèsì ẹ sórí nǹkan tí ò yẹ kẹ́ ẹ wéèsì ẹmí ní kẹ́ ẹ má jà fún mi ìdí o pẹ̀lú tí bá wà ẹ shift díẹ̀ sí ibà àwọn eléyìí náà ní ìdí yín ẹ bá ń tẹ nọ́mbà wa síbẹ̀ mọ́mí Olúbùnmi wọ́n fẹ́ pè ẹ bá ń tẹ nọ́mbà wa síbẹ̀ kí n pin ẹ̀. ògo àgé àti omi àgé ológo òṣì ológo olórí burúkú ológo prayer mati ògo orí burúkú náà gbélé ẹ lọ́wọ́ Ajigini ló ológo wọ́n ní òkàwé ológo ẹjọ́ torí Ọlọ́run ògo alápatà ògo abayéjẹ àwọn ògo abayéjẹ ògo aláìmoore ògo abatẹnijẹ ògo òfò ògo burúkú àmọ́ bó o ṣe rí post the video for us to share yes I will post it tomorrow kò dẹ́ ṣe tomorrow máa post ẹ̀ lálẹ́ yìí máa post video yẹn lálẹ́ yìí máa ẹ̀ bá nu orúkọ àwọn àfáà yẹn jọ̀tọ̀rọ̀ Ọlọ́run máa táàgì wọn mọ̀ Dádì Hamzat ẹ̀yin náà ẹ máa bọ́ síbi ẹ wá bá wa gbẹ́nu sí máìkì ẹ jọ̀tọ̀rí Ọlọ́run akọ́ àwọn eléyìí náà wá síwájú yín ẹ jọ̀tọ̀rí Ọlọ́run àwọn ẹni yìí nílò àánú yín wọ́n nílò ojú rere yín wọ́n nílò àánú yín ẹ jọ̀tọ̀rí Ọlọ́run ẹni yọ ọmọ fún yín ò ní gbé yín lọ́mọ lọ
wọn ní ṣàwọn èso yín ní ṣekúṣe báyìí torí Ọlọ́run justice fáwọn ọmọ ilé kéwú ẹjọ́ torí Ọlọ́run Ajigini wọ̀yà aago 12 lọmọ ilé ìwé jáde a ní ìdí ẹ̀bù yín ẹjọ́ torí Ọlọ́run ẹ má wo tèmi pé mi bú yín o ìwọ̀n mo gbé wá ní kẹ́ ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ má wo tèmi pé mi ì dẹ̀ bú yín Hamzatu dájú Oriyomi Hamzatu ẹjọ́ torí Ọlọ́run a nílò ìrànlọ́wọ́ yín bí báyìí a nílò àgídìgbò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjọ́ torí Ọlọ́run ẹ ní ìdí ẹ fún mi o àwọn ọmọ yìí ní ìdí yín wọ́n ní ìdí help yín kò sígbà téèyàn ò lè gbé kéèsì jáde ẹ̀rọ ọmọ tí àti Bíọ́lá interview tó ní bàbá òun ló pàyà òun ṣẹ́rí pé ó sọ pé torí pé òun ti dàgbà sìn so anytime òun fẹ́ gbẹ́jọ́ lé bàbá òun ẹ̀rí látìgbà tí bàbá ẹ̀ ti pàyà ẹ̀ ẹ̀rí pé ó dúró dìgbà tí èèyàn máa ní ọmọ ẹni máa ní kúdà lọ́wọ́ àbíkan ṣe ń pè tí wọ́n mọ ẹni ò bá ní kinní kan lọ́wọ́ kò ń béèrè ikú tó pa bàbá ẹ̀ ṣẹ́rí pé ó ti lé kúdà kó tó ṣẹ̀fẹ̀ lọ pẹjọ́ fún bàbá ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ má wò pé lẹ́yìn náà ti pẹ́ àbí Ìlọrin ló ti ṣẹlẹ̀ ìlú àwọn mùsùlùmí ní kinní kan ẹjọ́ kò síbi tá à ti ń kẹ́dì ìyàlẹ́ ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí eléyìí pọ̀ wọ́n ti fàdà bẹ́ gbogbo ọrùn wọn o wọ́n ti fàdà bẹ́ gbogbo ọrùn wọn gbogbo ọrùn ti bẹ́ yamayama ẹjọ́ torí Ọlọ́run a nídìí yín ẹjọ́ torí Ọlọ́run ẹ lè gbàdúrà kan ṣọmọ yín báyìí Mr. Hamzat ẹjọ́ Ajigini wọ̀yà ẹ bọ́ síbí Folorunsho ẹ bọ́ síbí mú ìdí ìfẹ́yín mú ṣùfètè gbẹ̀wà wá wò bá ṣe fẹ́ bá yí ẹ jẹ́ óyá ẹ wò ẹwẹ̀yìn wọn ṣé lè yìí dáa ṣé lè yìí dáa ṣé nǹkan gidi leléyìí ṣé nǹkan tó dáa leléyìí òun ni. bẹ́ẹ̀dẹ̀ àwọn afọ lọlé kí àwọn afọ mú un lọ skul jàre wọn mọ̀wé ìkẹyù gọọtì àwọn afáàsì làwọn ọmọlẹkẹ mú wọn tí ìkẹyù gọọtì bẹ́ẹ̀dẹ̀ náà lọ òun ò ṣèjú lé bẹ́ẹ̀dẹ̀ ni o kí sásìkò lè kí wọn jáde lè kí ó tán èèyàn kan ṣe bẹ́ẹ̀dẹ̀ àdẹsàdúrà àdẹlọ celebrate lẹ́yìn ìgbà àwọn bẹ́ẹ̀dẹ̀ náà lọ. ẹ wo àwọn ọmọ tó lọ birthday o yúgọ̀tì náà mú o ṣẹ́rí pẹ̀lú kéèsì yìí dùn o Dádì Hamzat ẹ bọ́ síbi kéèsì yìí dùn ẹ wo obìnrin ọmọ Elizabeth ẹ kalẹ̀ dátà ọ̀dẹ̀ kalẹ̀ ẹ wo bí wọ́n ṣe ń na obìnrin wọn tí ẹ ní pítì wọn ní sympathy fún bèbí yìí Sagloria ẹ kalẹ̀ mà ẹ wo bí wọ́n ṣe ń na obìnrin lẹ́ ń nà báyìí tí ẹ bẹ̀rù tó bá lọ kú mọ́ yín lọ́wọ́ ṣó lórí burúkú ni yín ni ṣé torí ipò ti yí mọ́ yín lọ́wọ́ lẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ ojoojúmọ́ ni mo gbé sórí péèjì mi ni màá máa táàgì yín sí ẹgbẹ́nu sí bí gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ yín ó yẹ bẹ́ẹ̀ bá ṣe ń wo fídíò yìí ó yẹ kí àti yín kó máa bleed àbí pé báyìí ṣe pè fún mi ìdí my heart was bleeding ó yẹ kélé náà máa bleed àti yín torí eléyìí pọ̀ ó ju tàgbàlá lọ Sagloria ẹ̀kọ́ lè mà ó ju tàgbàlá lọ ẹjọ́ torí Ọlọ́run àwọn ẹni yìí need justice kò sígbà téèyàn ò lè gbé kéèsì dìde àwọn ẹni yóò tí ì rí justice ẹ bá wa lo péèjì yín Ajigini wọ̀yà ẹ bọ́ síbí Folorunsho ẹ bọ́ síbí Muyideen olóburúkú ológo òfò bọ́ síbí kó wá wò bọ́ ṣe máa ba yí ẹ náà jẹ́ ó yá ẹ bọ́ síbí o wa ní ìdí yín Hamzatu Oriyomi Hamzatu agidigbo dádì aláwòrán ní jẹ́ kẹ́ ẹ kánjú kú lórúkọ Jésù ẹ wá bá wa wo eléyìí náà àwọn ọmọ yìí ní ìdí justice ẹ jọ̀ọ́ àwa ń bẹ̀ yín ni ẹ wo bọ́n ṣe ṣàwọn ẹni ẹlẹ́ni à ń bẹ̀ yín ni ẹ wo ọmọ obìnrin kẹrì ó tún dìde wọ́n tún ní kó kúnlẹ̀ ṣẹ́rí pé lórí burúkú ni wọ́n ní ó tó definitely tí ẹ bá fún wọn ní go ahead bó tó ẹ máa continue láti máa nà wọ́n lọ ni obìnrin tí ẹ lo kò ṣe yín lára pé ọmọbìnrin là ń nà nínàkúnà báyìí wọ́n lóhun ẹlẹgẹ́ làwọn obìnrin obìnrin yóò lè ṣí ara ẹ̀ because obìnrin ni àwọn ọkùnrin ló lè ṣí ẹ̀yìn wọn
ẹ wo bẹ́ẹ̀ ṣe kó ẹgbà bo obìnrin ẹnì kọ̀ọ̀kan ó kó ẹgbà bíi mẹ́wàá dání ṣáyé yín fẹ́ burú ni olórí burúkú nìyí ni ẹnì kọ̀ọ̀kan àwọn bọ̀bọ́ yẹn wọ́n kó àwọn àfáà olórí burúkú yìí wọ́n kó ẹgbà bíi mẹ́wàá dání ẹ̀dẹ̀ ń dàbò wọn ìkànnì yín o ìkànnì aláwùrọ̀ ní jẹ́ kẹ́ ẹ rọrùn wọ̀ lórúkọ Jésù tí ẹ lè rí wọ̀nyí olórí burúkú yìí ìkànnì yín o ìkà ò ní jẹ́ ṣe titi ẹ̀ bẹ́ẹ̀ o ìkà ẹni ibi tí ń pọmọ́ wẹ̀ nìyí ẹni ibi ẹni tẹ́ ń nà yìí ó ṣe kò ṣe àti máa sọ bọ́bọ́ àti ní boyfriend ọkùnrin náà àti ní girlfriend ẹ̀dẹ̀ ń kó ẹgbà bo ìyàwó ilé bí ò tiẹ̀ tí ì márì ń kó ẹgbà bo sisi báyìí wá sọ pé ó tó wọn ló sọ pé ó tó kò ní bẹ́ńsán fún gbogbo yín ẹ̀yin olórí burúkú yìí lè relé yìí kẹ́ ẹ gbé kẹ́ ẹ jà fún wọn àbí. ẹ wo bọ́ ṣe ń ṣe ọmọ lọ́mọ ẹ wò ó mú ìdí ìṣòrí ibi tó lọ ló burúkú ológo òfò wọn ló tó káì ẹ wo ara wọn ẹ wo ara wọn ara wọn Ajigini bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lórí eléyìí tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ lórí eléyìí Daddy Hamzat tí ẹ̀ bá ṣe nǹkan kan lórí ìkíní yìí á jẹ́ wípé ìkànnì yín á jẹ́ wípé ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ṣe á jẹ́ wípé ìjà tara yín lẹ̀ ń jà ẹ̀ jàjà fún Muyideen because since tẹ́ ti lè ní ajìjàngbara lẹ jẹ́ fún ẹ̀tọ́ àwọn ọmọ ìlú fún àwọn tí wọ́n bá ń fìyà jẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ nílò láti bá wa dá sí eléyìí náà irú nǹkan tẹ́ ń jà fún Muyideen fún pé wọ́n nà òun ló ṣẹlẹ̀ sọ́dọ̀ tí iná yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa tìtì kéèsì yìí ẹ má jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ bá wa Ìlọrin ló ti ṣẹlẹ̀ ẹ bá wa wá wọn kàn ẹ jẹ́ kí àwọn ẹni yìí náà rí justice eléyìí pọ̀ ó pọ̀ tẹ́ ẹ bá ṣe á jẹ́ pé jàrá yín lẹ gbé á jẹ́ pé nǹkan tó ti wà nínú yín sí bọ̀bọ́ yẹn òun ni ẹ ṣe. Ó yá ẹ wọnú wọn àánú wọn gan-an ó ń ṣera wọn kò sígbà téèyàn ò lè gbé kéèsì dìde kò bá àjọ̀dún 5 ni wọ́n ti lù wọ́n kò sígbà tán lè gbé kéèsì dìde ẹ wọrùn ẹ wo gbogbo ara wọn ní ẹlẹ́ni ẹ wò wọ́n ẹ wò abiyamọ kú ọ̀rọ̀ ọmọṣẹ́ rí ṣáàdá lẹ fi ṣá wọn ni àbá àké ṣóògùn lẹ fi nà wọ́n ni ṣóògùn lẹ fi nà wọ́n ni ẹ tún jẹ́ ń dá padà kí lẹ fi nà wọ́n tó yìí ọmọbìnrin ìyá obìnrin yẹn ò ṣe ara ẹ o àwọn ọkùnrin ló ṣe ara wọn o obìnrin ò ṣe ara ẹ o torí pé ojóbìnrin kò ní lè ṣe ara ẹ ó yá ṣé lè dá ṣe gbọ́ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ṣé lè dá ṣé kò yẹ kí àwọn àáfàá yẹn kan ti kú sẹ́wọ̀n ṣé kò yẹ kẹ́wọ̀n ti máa pè wọ́n tipẹ́tipẹ́ ṣó kò yẹ kẹ́wọ̀n ti sọ̀bọ́bọ̀ wọn bí olórí burúkú ẹ wòran kò dáa eléyìí ò dáa mo máa tún gbé sórí péèjì mi ẹ máa rí gangan kò dáa nǹkan tí ò dáa kò lórúkọ méjì ìkà ò ní jẹ́ ṣe ti tiẹ̀ bẹ́ẹ̀ ẹ má rò pé torí ipò jẹ́ ọ̀dọ̀ muslim ló bọ́ sí kẹ́ ẹ má ṣe the right thing ẹ gbàgbé pé mi ń bu yín pé mò ń fi èébú sí ẹ ṣe normal thing tó bá jọmọ tẹ́ ẹ bí nínú ni wọ́n ṣe báyìí ẹ nígbà o ẹ máa gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé wọn ò tí ì bí ọmọ ẹlẹ́pọ̀n náà rí kó ṣe ọmọ Ajígini níṣekúṣe báyìí wọn ò tí ì bí ọmọ ẹlẹ́pọ̀n náà rí kó ṣe ọmọ Daddy Hamzat báyìí ẹ mọ normal thing tó yẹ kẹ́ ṣe ẹ mọ the right thing tó yẹ kí gbogbo yín ṣe ẹ máa ṣe kò bá jẹ́ kó ní tọ̀hún kú sẹ́wọ̀n ẹ ní kí ẹ má wò pé kò ń ṣàwọn ẹ̀mọ́ yín ẹ má wò pé wọn ò jáde láti abẹ́ yín ìjà tẹ́ ẹ lè jà fún ẹnìkan tẹ́ ẹ lè competition sí gbogbo ibi tó yẹ kẹ́ ẹ kọ́ sí tẹ́ ẹ lè wá kéèyàn kan wálẹ̀ the same thing náà ló applicable sáwọn ẹni yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa tún bẹ̀ ṣe ẹ bá wa ṣe èmi ò fẹ́ mọ̀ gbà tó ti ṣẹlẹ̀ ẹ bá wa ṣe nǹkan sí.
gọ́ọ̀tì àwọn àfáàsì láwọn mọ̀lẹ́kẹ́ mu ti ìkéwú gọ́ọ̀tì bẹ́ẹ̀dẹ̀ náà lọ òun ò ṣe ju léyìn lọ wọ́n lọ bẹ́ẹ̀dẹ̀ náà lọ o sásìkò léke wọ́n jáde léke ó tán èèyàn kan ṣe bẹ́ẹ̀dẹ̀ àdẹ̀sàdúrà àdẹ̀ lọ celebrate lẹ́yìn ìgbà àwọn bẹ́ẹ̀dẹ̀ náà lọ. ilé kéwú wọn ẹjọ́ ẹ lọ bá wa ti bẹ̀ pa tán bá èmi ò fẹ́ mọ̀gbà tó ti ṣẹlẹ̀ lọ́rin náà ló ti ṣẹlẹ̀ kò sí ìpẹ́jù ẹjọ́ torí Ọlọ́run ilé kéwú yẹn àwọn àáfàá burúkú tó kógi mẹ́wàá dání yìí mo máa tún gbé sórí péèjì mi rí wọn dáadáa ẹ lọ kó wọn ẹ jẹ́ kí wọ́n lọ fojú balẹ̀ ẹjọ́ èèyàn ò kì í ṣọmọlàkejì ẹ̀ níṣekúṣe báyìí ẹ fi wọ́n làkàlàkà ẹ gbélé mọ́mú wọn àbí kí ni ẹni tó máa ń jẹ́ overall kí nílùú wọn ẹni tó máa ń ẹ̀dì wọn ẹ gbé wọn ẹ ti mọ́sálásí wọn ẹ kó gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n nu arábìnrin yẹn ẹ kó gbogbo wọn ẹ lọ dà wọ́n sẹ́wọ̀n wọ́n deserve ẹ̀ ṣé àáfà àwọn ló sọ wípé ó tó táwọn náà sọ pé wọ́n sọ pé ó ti tó definitely tí àáfà àwọn ò bá instruct wọn pé ó tó they will still continue beating that lady. Ṣé ẹ fẹ́ lù pa dójú ikú ni pé tó bá lè kú tẹ́mi bá lè jábọ́ lẹ́nu ẹ̀ kó jábọ́ ìkànnì yín náà ìkànnì yín ẹ mọ̀ pé lè ṣẹlẹ̀ láàrin yẹn gba sábẹ́ àbí ẹ fi sweep under the carpet àbí ẹ mọ́rọ̀ lọ bẹ̀ ṣùgbọ́n ẹ lè wọ́n mọ́ ẹnìkan ẹ lè ṣojú bí ojú olórí burúkú kẹta káìtì àbí woman ẹjọ tó rọlẹ rán mi ló ti woman wèrè tí mú ìdí lọ woman activities àbò lórí burúkú kí lórúkọ woman right wèrè tó lọ gan ẹ lè ta káìtì torí káìtì ni máa ní ẹta yẹn ẹ dẹ̀ ń jà fún ẹnìkan àbí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà níta tí yà ń jẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ the more tó sì lè mú nǹkan tó lè mú yín sẹ̀ tẹ́ ẹ lè jà fún ẹnìkan tó tó yìí tí gbogbo yín lápapọ̀ tẹ́ ẹ lè jà fún ẹnìkan pé sẹ̀ àfi kẹ́ẹ̀fẹ́ nìyẹn jófin àfi kẹ́ẹ̀ta ẹnìyẹn kó ṣẹ̀wọ̀n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa ṣe léyìí náà ọ̀dọ̀ yín ló yí mọ́ ẹ bá wa ṣe léyìí náà kò sígbà tó kì í gbé kéèsì dìde ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó lọ bẹ́ẹ̀ àfáà ni ó tó ìgbà tá àfáà tó wà satisfy pé ó tó ẹ má nà án mọ́ ìgbà yẹn náà ni wọ́n nà wọ́n mọ́ ẹ wò èmi ní kéèmí wá fi wọ̀nyí ni Daddy Hamzat ẹni àwọn ọmọ yìí ní ìdìrànlọ́wọ́ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wọ́n ní ìdìrànlọ́wọ́ yín èmi ò fẹ́ mi ẹ bá ló ti pẹ́ kò kàn mí the same ìjà tẹ́ ń jà fún Muyideen òun náà ló ṣẹlẹ̀ sáwọn eléyìí náà ẹ bá wa fight fún wọn ẹ jọ̀ọ́ torí olóyè kankan náà ni kò sí yàtọ̀ lílù òun náà ló wà ń bẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìkan pọ̀ jù kan lọ àbí ẹ rí pé owó ìjọra wọn lọ ẹ bá wa jà fún àwọn ẹni náà Alfa Ajigini ẹ bá wa jà fún ẹni náà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run à ń bẹ̀ yín torí má bá yín gbé sórí péèjì mi ẹ máa tún rí ń bẹ̀ ṣẹgbọ́n àwa ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹni yọ ọmọ fún yín ò ní kó yín lọ́mọ lọ Alfa Ajigini ẹ pẹ́ láyé o ẹ ní ṣánkú lójijì lágbára lọ́wọ́ Ọlọ́run ikú òjijì ò ní pa yín Daddy Hamzat ikú òjijì ò ní pa yín o ikú ò ní yín pa lágbára lọ́wọ́ Ọlọ́run nǹkan kan ò ní yín ṣe ẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run à ń bẹ̀ yín ni kò sígbà tí èèyàn ò lè gba justice kò sígbà tí èèyàn ò lè gba justice ebe èèyàn kan náà ti trọ̀bọ̀bọ̀ náà ti kùlùbọ̀ díẹ̀ láti 7 years ago nígbà tó pé 14 ṣe mọ̀ pọ́ ọmọ yẹn rí justice àbí ẹni tó ń lọ ṣe ó wà níbi tó yẹ kó wà so kò sígbà tí èèyàn ò lè gba justice kò sígbà tí èèyàn ẹ mọ̀ káwọn ènìyàn gan kan máa rí àwọn tó nà wọ́n nínàkúnà báyìí kọ́ dẹ̀ tún máa yan freely kọ́ máa yan fandafanda nínú ìlú bó ṣe wù wọ́n kọ́ máa ṣe bó ṣe wù wọ́n gan ó máa ó lè jẹ́ kí àwọn ènìyàn kan wà depressed kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ mọ̀ pé àwọn ẹni yìí dẹ̀ nà mí gbé wọ́n dẹ̀ ṣe nǹkan báyìí fún wa gbé ṣe rò bóyá wọ́n á kàn nà wọ́n àwọn ẹni yìí máa dé hospital bó ṣe wà yìí èyí tó máa land sí hospital nínú wọn ó máa wà àwọn ni wọ́n máa
kò yé mi o bóyá lè nà ọmọ wọn báyìí Mr. Gbola bóyá lè nà wọn tí wọn báyìí ẹ̀ṣẹ̀ tẹ lẹ́ṣà àgbàláṣẹ òun lèmi rí fẹ́ yín sí o ẹjọ́ torí Ọlọ́run the same thing náà ni kò sí yàtọ̀ the same thing ni ẹ jẹ́ káwọn ẹni náà gba justice Daddy Hamzat bàbá dáadáa ẹjọ́ à ń bẹ̀ yín ni ẹjọ́ torí Ọlọ́run à ń bẹ̀ yín ni o bàbá Ajigini àwa ń bẹ̀ yín ni Alfa Folorunsho à ń bẹ̀ yín ni olóbùkún fẹyín mú ṣùfẹyìn gbẹ fẹ kíní gbẹwà ẹjọ́ torí Ọlọ́run bá wa sọ fún àwọn àfa ẹ pé kán jọ kán bá wa mójútó eléyìí náà à ń bẹ̀ wọ́n ni ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa dá sí ẹ jẹ́ káwọn ẹni náà rí justice kò sígbà téèyàn ò lè gba justice kò sí wọ́n fi 2 years ṣe kéèsì 3 years tó lè máa rí justice kò sígbà tó ò lè gba justice ẹjọ́ ẹ bá wa mójútó ẹjọ́ tó lọ tẹ bá lè rí dáadáa máa bá yín tún gbé sórí péjì mi ẹ lè rí dáadáa ẹjọ́ tó lọ ẹ bá wa share kó kàn wọ́n lára ẹ bá mi táàgì wọn àwọn ẹni yóò tí ì rí justice wọn tí ì rí wọ́n kò gbà mọ́lẹ̀ ni wọ́n gbà mọ́lẹ̀ ni ẹ kú sábẹ́ abẹ́ kápẹ́ẹ̀tì pé ẹ jẹ́ ká kó àti nà wọ́n gbé ẹjá sùn sábẹ́ kápẹ́ẹ̀tì ẹjọ́ torí Ọlọ́run ẹ má sùn ẹ bá wa ṣí gbogbo àwọn ọ̀dọ̀tí tó wà lábẹ́ kápẹ́ẹ̀tì abẹ́ rug ẹ bá wa kó gbẹ síta ẹjọ́ bí irú àwọn eléyìí ó máa dùnnú mi tẹ́ bá lè bá wa ṣiṣẹ́ lórí àwọn eléyìí náà ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ bàbá mi ẹjọ́ àwa ń bẹ̀ yín ní Daddy Àgídìgbò ẹjọ́ torí Ọlọ́run à ń bẹ̀ yín ni o àwọn ètò níbi o ẹjọ́ especially this woman ó ní the justice. ẹ wò wọ́n ní the good justice lórí ẹjọ́ torí Ọlọ́run ṣe ti rí púpọ̀ ṣe rí wí púpọ̀ ẹjọ́ bàbá mi wọn ní ṣàwọn ọmọ yẹn ṣekúṣe àwọn ọmọ yín ò ní rí wàhálà lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ má wàá wò pé torí pé wọn jáde lábẹ́ yín wọn jáde lábẹ́ tèmi náà ẹ má wò pé kò kún ṣọmọ mi are they my children no they are not no wọn ṣe tèmi náà ẹ jọ torí Ọlọ́run tèmi tiẹ̀ rí pé pé ń jà fún ọmọ ẹ̀tọ́ ọmọ ìlú ẹ ń jà fún ẹ̀tọ́ ọmọ ìlú ẹ bá wa ṣe máa post ẹ sórí péjì mi sí ẹjọ ẹ bá mi share ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi share dáadáa ẹjọ ẹ jẹ́ kó kàn wọ́n lára ẹ bá mi wá táàgì wọn ṣe ra wọn tí mo tò sí rí kíní àwọn gọgọgọgọ ni wọ́n ń jàjàgbara fọmọ ìlú ẹ bá mi táàgì wọn síbẹ̀ ẹjọ torí Ọlọ́run ẹ wo àárín ìrìnjò báyìí lọ rí ètò lẹ́ni àbẹ àríyàn tó fẹ́ pè wọlé ni ó má láì pé bí amú kọ́ọ̀tì ọmọ yín lẹ́nu ṣàríyàn tó fẹ́ pè ní ṣàríyàn tó fẹ́ pè ẹ bá mi type nọ́mbà wa síbẹ̀ àfi kí wọ́n rí kán bá wa rí justice sílé yìí o just like they did let us ask whoever know the ladies to come. bẹ́ẹ̀ ni o Ọlọ́run ẹni tó bá mọ arábìnrin yẹn jọ torí Ọlọ́run ojú ẹ̀ ò kọ̀ ṣó dáadáa ni tí n bá gbé sórí péjì mi bóyá àwọn èèyàn lè mọ ẹni yẹn ẹ jọ ṣe rí pé ó pọ̀ ṣẹ̀rí pátí ni wọ́n lọ o pátí náà lọ o birthday party ni o. ike yúgọ́ọ̀tì àwọn afáàsì láwọn ọmọlẹ́kẹ́ mu wọn tí ike yúgọ́ọ̀tì birthday náà lọ wọn ṣe jòlè ń lọ wọn lọ birthday ni o kì í sàṣìkò léke wọn jáde léke ó tán èèyàn kan ṣe birthday àdẹ̀sàdúrà àdẹ̀ lọ celebrate lẹ́yìn ìgbà àwọn birthday náà lọ. ṣètìrì lúlù ǹjẹ́ ti pọ̀ jù. ṣe ti rí i pé arábìnrin yóò kì í ṣọmọdé àgbàlagbà ni. bẹ́ẹ̀ ni justice for the lady bẹ́ẹ̀ ni. ṣẹ́ni ẹ wo obìnrin yẹn ẹ wo arábìnrin yẹn ẹ wo bó ṣe ń na ṣẹgbọ́ ìgbà tó ọ̀gá wọn sọ pé tó ni wọ́n tó stop ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ló tó ìgbà kálẹ̀ ni ò sọ pé tó they will still continue beating that lady ó yẹ kí wọ́n wù pé obìnrin lẹ́ni yìí ó pọ̀
Sherry. Mo máa tún post sórí page mi. Samonisola Ekalema. Bẹ́ẹ̀ ni justice ni o. Justice for Muideen, justice for àwọn eléyìí náà. Justice for one, justice for all. The video is 2 years. Kò yá, wọ́n ní Kwara State ló ti ṣẹlẹ̀. But àwọn ẹni yóò tí rí justice. Wọ́n ní the justice láti bá wọn tún gbé wá. Wọ́n tí rí justice ni. So justice for Muideen, justice for all. So gbogbo wa la need ẹ̀. Kó jọ nítorí Ọlọ́run. Irú energy yìí tó fún Muideen kó bá wa transfer sọ́dọ̀ àwọn ènìyàn náà. Muideen ti rí justice àbí kó bá wa transfer sọ́dọ̀ ènìyàn náà. Ìjọ nítorí Ọlọ́run. Ẹ rí eléyìí sweep ẹ̀ ọ sí under the rug àbí carpet. Ẹ ṣe bíi pé ẹ mọ̀. Kò bá jẹ́ pópẹ́ kò kàn mí. Ẹ̀yin tẹ́ ń jà fún Muideen yìí sẹ́, you need to fight for this lady. Daddy Hamzat, you need to do the needful. Ẹ need láti ẹ lọ bá wa wò sí kinní yìí. Ẹ lọ ṣe the right thing. Ẹ má nítorí pé yí mọ́ yín lọ́wọ́. Ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. Justice for one, justice for all. Ẹ ń jà fún èèyàn kan. Gbogbo àgbáyé ẹ hàn yín mọ́ èèyàn kan. Ẹ di èèyàn kan mú. Ẹ jọ̀ọ́ ẹ shift attention yín yẹn. Ẹ shift ẹ̀ díẹ̀ sọ́dọ̀ àwọn. Èmi ò fẹ́ mọ̀ ìgbà tó ti ṣẹlẹ̀. Ìlọrin ló ti ṣẹlẹ̀ kò dẹ̀ tí ì pẹ́ jù. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àwọn ẹni yóò rí justice o. Ẹ sweep under the carpet ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa gbé jáde. Mọ́sálásí yẹn bá wa tì. Àwọn ẹni yẹn bá wa wá wọn kàn. Ẹ tì wọ́n mọ́lé. Ẹ competition síbẹ̀. Ẹ̀yin olórí burúkú yìí. Kàní ìkà. Títí yín lẹ ọmọ ẹni mọ ọmọ tiẹ̀ fún lọ́mú. Òkè mo ti rí. Ọmọ ẹni mọ ọmọ tiẹ̀ fún lọ́mú. Ẹ mọ ọmọ tí yín kó mọ́ra. Ẹ mọ tẹni ẹlẹ́ni ṣe yàmàyàmà. Ìkànnì yín. Ẹ ní sweep eléyìí under the. Máa pariwo yín lójoojúmọ́ ni. If na àpótí ẹ̀rí Hamzat go jump out. Daddy Hamzat ẹ ní ìdí ẹ̀ ó kàn yín. Ẹ bá wa lu àgídìgbò fún àwọn ẹni yìí ní ìdí ẹ̀pù yín. Ajìjàgbara fọ́mọ ìlú ni yín. Wọ́n ní ìdìrànlọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán sweep ẹ̀ under the carpet. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Wọ́n nílò ìrànlọ́wọ́ yín báyìí. Ẹ jọ̀ọ́ kò sígbà téèyàn ò lè gbé kéèsì. 7 years nìkan ti ṣẹlẹ̀. Ṣé rí pé last year ni wọ́n kó ń tọ̀hún sí kinní. Ẹ kò sígbà téèyàn ò lè gbé kéèsì dìde. Ẹ má jẹ́ kán fìyà jà àwọn ènìyàn gbé. Ẹjọ́ káàfáà yín náà kó fojú balẹ̀ ẹjọ́. Ẹ jẹ́ kán mọ̀ pé nǹkan tán ṣe ò dáa. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá lè bá wa ṣe lè á dùnnú mi gan. Ẹ ṣé gan. My name is Ajigini Ati. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. Olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.